wàhálà bẹ́ sílẹ̀ níbi ètò orin kíkọ, èèyàn 9 jáde láyé. Mínísítà fẹ́tò ìlera ní orílẹ̀-èdè Democratic Republic of Congo ti ní kò dín ní èèyàn 9 tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀ àwọn mìíràn sì farapa níbi ètò orin kíkọ kan tó wáyé ní orílẹ̀-èdè náà. Akọrin ẹ̀mí àti pásítọ̀ Mike Kalembe ló ṣe àgbékalẹ̀ ètò orin náà ní pápá ìṣeré Matthias tó wà ní Kinshasa, olú ìlú orílẹ̀-èdè Democratic Republic of Congo. Pápá ìṣeré náà kò gbà ju èèyàn 180, àmọ́ àwọn àwòrán tó gbòde ṣàfihàn pé èrò tó wà níbi ètò náà pọ̀ ju ọgbà náà lọ. Àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé ní ọmọ kékeré ọmọ ọdún 10 wà lára àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn. Gómìnà Kinshasa Daniel Bumba nínú àtẹ̀jáde kan tó fi síta débi ìṣẹ̀lẹ̀ náà rú èrò tó pọ̀ jù níbi ètò ọ̀hún. Mínísítà fẹ́tò ìdájọ́ ti Democratic Republic of Congo ti pàṣẹ pé kí wọ́n ṣètò ìwádìí láti fìdí ohun tó wáyé gangan múlẹ̀ àti pé kí wọ́n fi ọ̀rọ̀ wá gbogbo àwọn ọlọ́pàá tó wà níbi ètò náà lẹ́nu wò. Bákan náà ló ní kí wọ́n ṣe ìwádìí iléeṣẹ́ orin ẹ̀mí Majabu Gospel tó ṣàgbékalẹ̀ ètò náà. Àtẹ̀jáde kan tí iléeṣẹ́ tó ṣàgbékalẹ̀ ètò orin ọ̀hún fi síta, ó ní ìpapòdà àwọn èèyàn náà jẹ́ ohun tó bà àwọn nínú jẹ́ gidi àti pé àwọn oníwàhálà ló fa ìṣẹ̀lẹ̀ náà o. Wọ́n ní ọlọ́pàá 2,000 ló wà níbi ètò náà tí wọ́n sì ń gbìyànjú láti paná wàhálà náà. Bákan náà ni wọ́n ní èrò tó wà níbi ètò náà kò ju 30,000 lọ, ní èyí tó kéré jọjọ sí èrò 180 tí pápá ìṣeré náà lè gbà. Pápá ìṣeré náà tó jẹ́ ọ̀kan lára àwọn pápá ìṣeré tó tóbi jùlọ nílẹ̀ Áfíríkà ní ìjọba ti tì pa báyìí o, láì ní gbèdéke ọjọ́ tí wọn yóò ṣí. Ọ̀pọ̀ àwọn ayẹyẹ ni wọ́n máa ń ṣe níbẹ̀ bíi ìdíje bọ́ọ̀lù, ètò orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà ibẹ̀ ni wọ́n ti ṣètò ìbúrawọlé fún ààrẹ Félix Tshisekedi. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí, àwọn aláṣẹ ìlú Kinshasa ti rọ iléeṣẹ́ ọlọ́pàá láti túbọ̀ pọ̀nkún ààbò àti pé wọ́n gbọ́dọ̀ máa ṣe àmójútó tó yẹ lórí ọgbà ìṣeré náà àti fáwọn tó bá fẹ́ ṣe ayẹyẹ níbẹ̀ kán tẹ̀lé ìlànà òfin tó bá lílo ọgbà náà mu àti pèsè ààbò tó yẹ fún ayẹyẹ wọn. Ìgbà àkọ́kọ́ kọ́ nìyí o tírú ìṣẹ̀lẹ̀ báyìí yóò ṣẹlẹ̀ níbi ọgbà náà tó wà ní Democratic Republic of Congo. Lọ́dún 2022 èèyàn 11 ló pàdánù ẹ̀mí wọn nínú pápá ìṣeré yìí, bákan náà níbi ètò orin kan tí olórin Fally Ipupa ṣe. Tó kì í dùn kó pọ̀, a ní rí jù báyìí lọ lábala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24. Ọ̀dẹ̀mọ̀ Abímbọ́lá Babalọ́lá lórúkọ tèmi o. Ire o, ire lójú owó ń rí. Jígí Alára ìkànnì inú mọ́ gbogbo ẹsẹ̀. Ọ̀dùnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.